ǹjẹ́ aláàfin ọ̀yọ́ tuntun lè rìnrìn àjò lọ sókè òkun láì tí ì wọ ìpèbí? àlàyé rèé. ọ̀pọ̀ èèyàn ló ti ń kọminú lórí ìròyìn kan tó sọ pé aláàfin ọ̀yọ́ tuntun ọba Hakeem Ọwọ́adé ti padà sí orílẹ̀-èdè Canada, ìyẹn ibi tó fi ṣe bùgbé lẹ́yìn tí gómìnà Ṣèyí Mákindé mà gbé ọ̀pá àṣẹ fún tán lọ́jọ́ 13 oṣù kínní ọdún yìí. òun mà ní Mákindé mà gbé ọ̀pá àṣẹ fún aláàfin Ọwọ́adé ní ọ́fíìsì gómìnà nílùú Ìbàdàn tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. tí ìlú ti fọ́n báyìí ń làwọn èèyàn fi ń kí kábíyèsí káàbọ̀ nígbà tó wọ ìlú Ọ̀yọ́ lẹ́yìn tó mà gba ọ̀pá àṣẹ tán. wọ́n ní títì báyìí òun ni gbogbo ọjà mọ̀ wá láti fi ṣe àyẹ́sí aláàfin Ọ̀yọ́ tuntun ọba Ọwọ́adé o. àmọ́ ní nǹkan bíi ọjọ́ méjì báyìí oníròyìn kan mà sọ pé ọba Ọwọ́adé ó ti padà sí orílẹ̀-èdè Canada níbi tó ti wá jọba o. àgbà ọ̀jẹ̀ babaláwo tó tún jẹ́ adarí tẹ́lẹ̀ fún ilé ẹ̀kọ́ fáyítì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá ó mà ló mà sọ fún ìwé ìròyìn Tribune pé aláàfin Ọ̀yọ́ kò tàpá sí òfin àti àṣà Yorùbá nípa ìrìn àjò rẹ̀ lọ sí Canada lẹ́yìn tó gba ọ̀pá àṣẹ tán. ọ̀jọ̀gbọ́n Abímbọ́lá mà ṣàlàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ tó mà ṣe pẹ̀lú ìwé ìròyìn Tribune pé ìpèbí àtàwọn ètò míì tí wọ́n máa ń ṣe fún ọba kò tí ì bẹ̀rẹ̀, torí náà aláàfin Ọwọ́adé kò ta sí àgẹ̀rẹ̀ sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. àwọn afọbajẹ àtàwọn babaláwo ó ló máa sọ àsìkò tí ìpèbí àti àwọn ètò míì yóò bẹ̀rẹ̀. ọ̀jọ̀gbọ́n Abímbọ́lá o tó dífá tó mú ọba Ọwọ́adé gẹ́gẹ́ bí aláàfin tuntun ó mà ṣàlàyé pé Ifá ló máa ń sọ ọjọ́ tí ìpèbí yóò bẹ̀rẹ̀ láyé àtijọ́, àmọ́ ó sọ pé àwọn Ọ̀yọ́mèsì àtàwọn babaláwo ó ló máa ń sọ ìgbà tí aláàfin tuntun yóò wọ ìpèbí láyé òde òní. nínú ọ̀rọ̀ tiẹ̀ adarí àwọn ìjòyè olóyè Múkáílà Àtàndá tí ọ̀pọ̀ mọ̀ sí bàbá ìyájì òun náà fìdí rẹ̀ múlẹ̀ fún ìwé ìròyìn Tribune pé aláàfin Ọ̀yọ́ tuntun kò tí ì bẹ̀rẹ̀ ìpèbí àtàwọn ètò míì tí yóò ṣe o. òun ní kábíyèsí ti padà sí Canada, tí ó bá padà dé òun ló máa wọ ìpèbí o. Àdúàgbà Olúwatóyìn ló ń jábọ̀ láti iléeṣẹ́ Àdúàgbà Garden Online TV. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o.